Àwọn ọlọ́pàá DSS fojú Emefiele balẹ̀-ẹjọ́ lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù keje ọdún 2023 yìí ni àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá kan tí wọ́n ń pè ní Department of State Security Service DSS fojú gómìnà báńkì àpapọ̀ ilé wa tẹ́lẹ̀ Central Bank of Nigeria CBN ọ̀jọ̀gbọ́n Godwin Emefiele balẹ̀-ẹjọ́ gíga kan tó wà nílùú Àbújá. Ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kan Emefiele níwájú adájọ́ Nicholas Owóìbò tí wọ́n wọ́ ọ lọ. Aláròyé gbọ́ pé ẹ̀sùn àkọ́kọ́ tí wọ́n fi kàn án ni pé wọ́n bá ohun ìjà olóró kan nínú ilé rẹ̀ tó wà nílùú Ìkòyí nípínlẹ̀ Èkó lákòókò tí wọ́n lọ yẹ inú ilé ọ̀hún wò. Ẹ̀sùn kejì ni pé Emefiele ní ohun ìjà olóró lọ́wọ́ láì gbàṣẹ lọ́wọ́ àwọn aláṣẹ ìjọba orílẹ̀-èdè yìí. Àwọn ẹ̀sùn méjèèjì ọ̀hún tí wọ́n fi kàn án ni wọ́n sọ pé òfin orílẹ̀-èdè yìí kò fààyè gbà pé kí ẹni tí kò tọ̀nà sáwọn ohun ìjà olóró ní wọ́n lọ́wọ́. Ní nǹkan bí aago 9 kọjá ogún ìṣẹ́jú ni wọ́n fi mọ́tò kan gbé Emefiele dé sínú ọgbà ilé ẹjọ́ náà tí àwọn oníròyìn sì ń gbìyànjú láti ya fọ́tò rẹ̀, ṣùgbọ́n táwọn ọlọ́pàá tí wọ́n pèsè ààbò fún kò fààyè sílẹ̀ fún irúwà ògìrìwá kankan láti ta fèlèfèlè níwájú wọn. Gbàrà tí Emefiele ti bọ́ sílẹ̀ nínú mọ́tò tí wọ́n fi gbé e wá sílé ẹjọ́ náà ni wọ́n ti taari rẹ̀ wọnú ilé ẹjọ́ tí wọn kò sì gbà káwọn oníròyìn kankan béèrè ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.